lẹ́yìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn, ìdarapọ̀ mọ́ àwùjọ àti ìtọ́jú tó péye fún àwọn olùfaragbá náà ló jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lógún lọ́wọ́ yìí. Mákindé ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Ayọ̀ ńlá ni ìdóòlà àwọn tó wà nígbèkùn jẹ́, ṣùgbọ́n ọgbẹ́ ọkàn ni ikú èèyàn wa tó pàdánù ẹ̀mí rẹ̀ nínú igbó náà jẹ́ fún wa. Ẹbí olóògbé Michael Oyedokun ló fi ẹ̀dùn ọkàn sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Mákindé dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu, ó tún gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò fún ipa takuntakun wọn lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ láti ìgbèkùn àwọn ajínigbé. Pípa àwọn ajínigbé tó ronúpìwàdà lòdì sí ẹ̀sìn àti òfin àgbáyé. Ṣèyí Gumi ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàyé. Níbo ni àwọn ajínigbé náà wà? Níbo ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀? Ẹ fi àwòrán wọn hàn wá. Wọ̀nyí àtàwọn ìbéèrè míì làwọn ọmọ Nàìjíríà ti ń béèrè lẹ́yìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba àpapọ̀ Nàìjíríà ti ṣe àfikún owó oṣù àwọn ọmọ ogun o. 49,000 naira sí 100,000 naira ni wọn ó máa gbà báyìí. Bọ́mọ ẹni bá ṣe é re káwí. Ẹgbẹ́ òṣèlú APM gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ẹ̀ṣọ́ elétò ààbò fún ìtúsílẹ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ òṣèlú PDP àti Sowore ti kan sáárá sí gbogbo àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tó ṣiṣẹ́ láìsàárẹ̀ lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Olúwo ti dá ayọ̀ rẹ̀ pọ̀ mọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ lákàtà àwọn ajínigbé. Ó wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ tako ìṣòro ààbò láàrin àwọn olóṣèlú. Lẹ́yìn wákàtí díẹ̀ tí mo kéde èròǹgbà mi láti díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé níjọba ìbílẹ̀ Oríire. Gómìnà Mákindé ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Peter Obi lóun náà gbà fún Tinubu o. Ó ní òun pẹ̀lú ọ̀rọ̀ pásítọ̀ Adébóyè pé ààrẹ Tinubu ti sa gbogbo ipá rẹ̀ lórí ètò ààbò Nàìjíríà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Lẹ́yìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn, ìdarapọ̀ mọ́ àwùjọ àti ìtọ́jú tó péye fún àwọn olùfaragbá náà ló jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lógún lọ́wọ́ yìí. Mákindé ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti sọ ohun tó ṣe pàtàkì jùlọ sí ìjọba rẹ̀ báyìí ní láti dá àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n gbà sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire padà mọ́ àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n sì gba ìtọ́jú àti ìmúpadàbọ̀sípò lẹ́yìn ọjọ́ 66 tí wọ́n fi wà ní ìgbèkùn. Gómìnà sọ èyí nínú àtẹ̀jáde kan lójú òpó Twitter rẹ̀ ní ọjọ́ Ẹtì lẹ́yìn tí wọ́n kéde òmìnira àwọn ọmọ náà. Ó fi ọpẹ́ hàn sí Ọlọ́run fún bí wọ́n ṣe padà sílé láìséwu lẹ́yìn tó fẹ́ẹ̀ tó oṣù méjì tí wọ́n fi wà ní ọwọ́ àwọn ajínigbé. Mákindé sọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò rí dájú pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n gbà sílẹ̀ gba gbogbo ìtọ́jú tó yẹ kí wọ́n lè bọ́ lọ́wọ́ ìfarapa ara àti ìbànújẹ́ ọkàn tí wọ́n ní lákòókò tí wọ́n wà ní ìgbèkùn. Ó ní ohun tó ṣe pàtàkì jùlọ fún wa báyìí ní láti rí i pé wọ́n padà lọ bá àwọn mọ̀lẹ́bí wọn kí a sì ṣe àtìlẹ́yìn fún ìmúpadàbọ̀sípò wọn lẹ́yìn ìrírí ìbànújẹ́ tó burú yìí. Gómìnà tún gbóríyìn fún àwọn ẹ̀ka ààbò tó kópa nínú iṣẹ́ ìdóòlà náà fún ìgboyà, àìsàárẹ̀ àti ìfaramọ́ wọn sí bí wọ́n ṣe ṣiṣẹ́ láti gba àwọn olùfaragbá náà sílẹ̀. Ó sọ pé a tún yin gbogbo àwọn ẹ̀ka ààbò tó kópa nínú iṣẹ́ ìdóòlà náà fún àwọn ìrúbọ tí wọ́n ṣe. Ó fi kún pé kí ẹ̀mí gbogbo àwọn tó fi ẹ̀mí wọn rúbọ sinmi ní àlàáfíà kí Ọlọ́run sì tu àwọn ẹbí wọn nínú. Ọ̀rọ̀ Mákindé yìí tẹ̀lé ìkéde tí ààrẹ orílẹ̀-èdè pé wọ́n ti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé náà padà láàyè nínú iṣẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ka ààbò. Ayọ̀ ńlá ni ìdóòlà àwọn tó wà nígbèkùn jẹ́, ṣùgbọ́n ọgbẹ́ ọkàn ni ikú èèyàn wa tó pàdánù ẹ̀mí rẹ̀ nínú igbó náà jẹ́ fún wa. Ẹbí olóògbé Michael Oyedokun ló fi ẹ̀dùn ọkàn sọ̀rọ̀ síta bẹ́ẹ̀ ìyá. Ẹbí olóògbé Michael Olúgbadé Oyedokun, ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n pa nígbà tí àwọn ajínigbé kọlu àwọn ilé ẹ̀kọ́ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ti sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé inú àwọn dùn pé wọ́n ti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó ṣẹ́kù nígbèkùn àwọn ajínigbé, ṣùgbọ́n ìbànújẹ́ ikú olólùfẹ́ àwọn kò ní fi wọ́n sílẹ̀. Wọ́n ní nígbà tí àwọn ẹbí kan ń ṣàjọyọ̀, inú ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn làwọn wà. Lẹ́yìn tí wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà sílẹ̀ ní ọjọ́ Ẹtì, Olúwabùkọ́lá Àmì, ẹni tó sọ pé òun jẹ́ ọmọ ẹ̀gbọ́n Oyedokun,
tí ó tún sojú ẹbí náà lórí Instagram látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ sọ pé bí wọ́n ṣe dóòlà àwọn tó ṣẹ́kù kò lè mú ìrora àti ìbànújẹ́ tí ìdílé náà ń kojú kúrò nítorí ikú bàbá òun kékeré. Nínú àkọsílẹ̀ tó fi sí orí Instagram, ó kí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sílẹ̀ àti àwọn ẹbí wọn, ṣùgbọ́n ó fi hàn pé Oyèdòkun kò lè padà sílé mọ́. Ó kọ pé ọkàn mi kún fún ayọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹbí tí wọ́n tún rí àwọn olólùfẹ́ wọn padà lẹ́yìn ọ̀pọ̀ ọ̀sẹ̀ tí wọ́n fi wà nínú ìrora, ìbẹ̀rù àti àìmọ̀ ohun tó máa ṣẹlẹ̀. Ẹ káàbọ̀ padà sí ilé. Ṣùgbọ́n bí àwọn ẹbí kan ṣe ń yọ̀, ìdílé wa ń ṣọ̀fọ̀. Bàbá mi kékeré, ọ̀gbẹ́ni Michael Olúgbadé Oyèdòkun, kò ní padà sílé mọ́. Wọ́n gbà á lọ́wọ́ wa, wọ́n sì pa á ní ọ̀nà ìkà. Ayọ̀ wa kò kún mọ́ nítorí pé àga kan lórí tábìlì wa ti ṣòfò títí láé. Lónìí, à ń yọ̀ fún àwọn tó padà sílé nígbà tí a sì rántí ẹni tó lọ ṣùgbọ́n tí kò lè padà sílé mọ́. Sùn ní àlàáfíà, Uncle Michael. A kò ní gbàgbé rẹ̀ títí láé. Michael Oyèdòkun jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire náà kàn. Ní ìṣáájú, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣàpèjúwe bí wọ́n ṣe gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà sílẹ̀ gẹ́gẹ́ bí ìtùnú ńlá lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 67 ní ọwọ́ àwọn ajínigbé. Ààrẹ orílẹ̀-èdè yìí tó jẹ́rìí pé wọ́n gba gbogbo àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀ láàyè nínú iṣẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ka ààbò. Olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ lórí ìròyìn àti ìlànà Báyọ̀ Ọ̀nànúgà sọ pé wọ́n mú àwọn afurasí ajínigbé 8 tí wọ́n sì wà ní àtìmọ́lé àjọ Department of State Services DSS báyìí nígbà tí wọ́n pa àwọn mìíràn lákòókò ìṣẹ̀lẹ̀ náà. Ó tún sọ pé wọ́n ṣe iṣẹ́ ìdóòlà náà láì dáhùn sí ìbéèrè àwọn ajínigbé náà pé kí wọ́n tú ọ̀kan lára àwọn olórí wọn tó wà ní àtìmọ́lé sílẹ̀, ẹni tó ń dojú kọ ẹjọ́ nílé ẹjọ́. Tá ò bá gbàgbé, ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún nígbà tí àwọn jàǹdùkú ajínigbé kọlu iléèwé Baptist Nursery and Primary School, Yawota, Community Grammar School àti LA Primary School ní Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé. Lákòókò ìkọlù náà, Michael Oyèdòkun àti olùkọ́ mìíràn, Èsìyàn Adégbòyè, pàdánù ẹ̀mí wọn. Ìròyìn tún fi hàn pé Adégbòyè, ẹni ọdún 59 tí wọ́n yìnbọn pa lákòókò ìkọlù náà, ni wọ́n sin ní Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ 22 oṣù karùn-ún. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, gómìnà Ṣèyí Mákindé sọ pé àwọn akẹ́kọ̀ọ́ 7 ni wọ́n jí gbé láti Community Secondary School nígbà tí wọ́n tún jí akẹ́kọ̀ọ́ 18 àti olùkọ́ 7 gbé láti First Baptist Nursery and Primary School. Mákindé dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu. Ó tún gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò fún ipa takuntakun wọn lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ láti ìgbèkùn àwọn ajínigbé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti fi ìdùnnú ọkàn rẹ̀ hàn lẹ́yìn tí wọ́n gbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire sílẹ̀. Ó ṣàpèjúwe ìtúsílẹ̀ wọn lẹ́yìn ọjọ́ 67 tí wọ́n fi wà lọ́wọ́ àwọn ajínigbé gẹ́gẹ́ bí ìtùnú ńlá fún àwọn ẹbí wọn àti gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tó ń bá Channels Television sọ̀rọ̀ lórí fóònù nínú ètò Politics Today ní ọjọ́ Ẹtì lẹ́yìn tí ìròyìn ìdóòlà náà jáde sáyé, Mákindé dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu àti gbogbo àwọn ẹ̀ka ààbò fún ipa tí wọ́n kó nínú bí wọ́n ṣe gba àwọn olùfaragbá náà sílẹ̀. Ó ní èyí jẹ́ ìtùnú ńlá fún gbogbo wa àti fún gbogbo àwọn tó ti ń dúró de ìròyìn rere yìí fún ọjọ́ 67 sẹ́yìn. Mo gbà pé ìtùnú ńlá ni èyí fún gbogbo wa. Gómìnà náà tún gbóríyìn fún àwọn ọlọ́pàá Nàìjíríà, àjọ Department of State Services DSS, àwọn ọmọ ogun àti gbogbo àwọn ẹ̀ka ààbò míì tó kópa nínú iṣẹ́ ìdóòlà náà. Ó sọ pé a fẹ́ lo àǹfààní yìí láti dúpẹ́ lọ́wọ́ àwọn olórí ẹ̀ka ààbò wa, ọlọ́pàá Nàìjíríà, àjọ DSS, àwọn ọmọ ogun àti gbogbo àwọn olórí wọn pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè fún bí wọ́n ṣe fi gbogbo agbára ṣiṣẹ́ láti jẹ́ kí iṣẹ́ yìí ní àṣeyọrí. Ó fi kún pé ní báyìí inú mi dùn gan-an, mi ò lè sọ púpọ̀ báyìí, màá ṣàlàyé síwájú sí i nígbà tí mo bá ti pa ọkàn mi pọ̀ dáadáa. Mákindé tún kí gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ kú oríire pẹ̀lú bí wọ́n ṣe gba àwọn olùfaragbá náà sílẹ̀. Ó ní ẹ kú oríire lẹ́ẹ̀kan sí i, mo sì fi ìkíni mi ránṣẹ́ sí ìjọba àti gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Pípa àwọn ajínigbé tó ronúpìwàdà lòdì sí ẹ̀sìn àti òfin àgbáyé, Sheikh Gumi ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàyé. Gbajúgbajà onímọ̀ nípa ẹ̀sìn Mùsùlùmí Sheikh Ahmad Gumi ti sọ̀rọ̀ tako pé
kí á pa àwọn ajínigbé tàbí àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí tó ti ronúpìwàdà. Ó ní irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lòdì sí ẹ̀kọ́ ẹ̀sìn àti òfin àgbáyé. Gumi sọ èyí nínú àtẹ̀jáde rẹ̀ kan lórí Facebook ní ọjọ́ Ẹtì Friday, lọ́jọ́ díẹ̀ lẹ́yìn tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ kéde pé kí àjọ àpapọ̀ dá ètò àtúnṣe àwọn ajínigbé tó ronúpìwàdà dúró, kí wọ́n sì bẹ̀rẹ̀ ẹjọ́ lòdì sí gbogbo ẹni tí wọ́n bá rí pé ó jẹ̀bi ìwà ìgbésùnmọ̀mí àti àwọn ẹ̀ṣẹ̀ tó jọ mọ́. Gẹ́gẹ́ bí Gumi ṣe sọ, pípa àwọn ọmọ ẹgbẹ́ agbébọn tàbí àwọn alátìlẹyìn wọn tó ti ronúpìwàdà tàbí àwọn ẹlẹ́wọ̀n jẹ́ ohun tí kò bófin mu. Ó sì tako ẹ̀sìn ẹ̀kọ́ àti òfin àgbáyé, ó sì lè dá ìyapa orílẹ̀-èdè sílẹ̀. Ó tún kìlọ̀ pé ilé ẹjọ́ òdodo àgbáyé ICC ń tọ́jú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ó sì rọ àwọn tó ń ṣe irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ pé kí wọ́n rántí ìdájọ́ òfin àti ìdájọ́ Ọlọ́run. Gumi tún sọ pé bí a bá ń lo ọgbọ́n kan náà tí àwọn agbébọn fi ń pa àwọn tí wọ́n kà sí ọ̀tá wọn, ìyẹn yóò mú wàhálà dání, kò sì ní mú kí a ṣẹ́gun ààbò. Ó fi kún pé kò yẹ kí ìmọ̀lára darí àwọn ìpinnu nípa bí a ṣe máa dojúkọ ìṣòro àìní ààbò. Ó ní pípa àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́tẹ̀ àti àwọn alátìlẹyìn wọn tó ti ronúpìwàdà lòdì sí ẹ̀sìn àti òfin àgbáyé, bẹ́ẹ̀ náà ní pípa àwọn ẹlẹ́wọ̀n ogun. Ó ní àjọ ICC ń wo ohun gbogbo bí wọn kò bá bẹ̀rù Ọlọ́run Allah. Ó ní gbogbo èèyàn rántí pé òfin àgbáyé wà. Níbo ni ìwà rere wà? Èrò yìí kan náà ni àwọn apá agbébọn fi ń pa gbogbo àwọn ẹni tí kò bá fara mọ́ wọn. Ìmọ̀lára yìí kò lè mú kí a ṣẹ́gun ètò ààbò. Tí ẹ ò bá gbàgbé, ọjọ́ ìṣẹ́gun Tuesday nílé ìgbìmọ̀ aṣòfin àgbà Senate pinnu pé gbogbo ẹni tí a bá rí pé ó jẹ̀bi ìwà ìjínigbé, ìpànìyàn tàbí àwọn ẹ̀ṣẹ̀ tó jọ mọ́ ẹgbẹ́ ọ̀daràn gbọ́dọ̀ dojúkọ ẹjọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ dípò kí wọ́n tún wọn ṣe. Wọ́n ní ó ṣe pàtàkì kí ìdájọ́ òdodo hàn gbangba, kí ìgbọ́kànlé àwọn aráàlú sí ètò ìdájọ́ òfin Nàìjíríà lè padà bọ̀. Ìpinnu náà jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ tí Senate gbà láti dojúkọ ìbànújẹ́ àìní ààbò tó ń burú sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbo ni àwọn ajínigbé náà wà? Níbo ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀? Ẹ fi àwòrán wọn hàn wá. Wọ̀nyí àtàwọn ìbéèrè míì làwọn ọmọ Nàìjíríà ti ń béèrè lẹ́yìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn tí wọ́n kéde òmìnira àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, oríṣiríṣi ìfèsìsí ló ti ń lọ láàrin àwọn ọmọ Nàìjíríà. Ọ̀pọ̀ ènìyàn fi ayọ̀ gba ìròyìn náà, nígbà tí àwọn míì sì ń béèrè pé kí ìjọba ṣàlàyé ní kíkún sí nípa bí iṣẹ́ ìdóòlà náà ṣe wáyé. Olùdámọ̀ràn pàtàkì sí Ààrẹ Bọ́lá Tinubu lórí ìròyìn àti ìlànà, Báyọ̀ Nànúgà, ló kéde ìròyìn ìdóòlà náà ní ọjọ́ Ẹtì lójú òpó Twitter. Ó kọ síbẹ̀ pé ní ìgbẹ̀yìngbẹ̀yìn gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Oríire, ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gba òmìnira wọn padà nípasẹ̀ àwọn ẹ̀ka ààbò wa. Ó tún fi kún pé ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n gbà sílẹ̀ ní Ọ̀yọ́ ti fi ọpẹ́ ránṣẹ́ sí Ààrẹ Tinubu àti àwọn ẹ̀ka ààbò. Ìkéde náà wá lẹ́yìn ọ̀pọ̀ ọ̀sẹ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà fi wà ní ọwọ́ àwọn ajínigbé, ìṣẹ̀lẹ̀ tó mú ìbànújẹ́ àti ìbẹ̀rù bá ọ̀pọ̀ ọmọ Nàìjíríà. Nínú fídíò tí wọ́n fi síta pẹ̀lú ìkéde náà, ọ̀kan lára àwọn tí wọ́n gbà sílẹ̀, Rachel Alamu, tó jẹ́ olùdarí iléèwé Community High School, dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Tinubu àti àwọn òṣìṣẹ́ ààbò fún bí wọ́n ṣe ṣiṣẹ́ láti gbà wọ́n sílẹ̀. Ó ní bàbá wa, Ààrẹ, a dúpẹ́ lọ́wọ́ yín, a mọ gbogbo akitiyan yín lórí ààbò wa, a sì mọ rírì gbogbo ohun tí ẹ ṣe fún wa. Ó tún sọ pé àwọn òṣìṣẹ́ ààbò ṣiṣẹ́ takuntakun, èyí sì ló jẹ́ ká tún wà láàyè títí di òní. Ọlọ́run á bùkún yín. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn ń yọ̀ sí ìpadà àwọn olùfaragbá náà, àwọn míì sì ń béèrè pé kí ìjọba ṣàlàyé bí wọ́n ṣe ṣe iṣẹ́ ìdóòlà náà, kí wọ́n sì fojú àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà léde. Olùṣàmúlò ojú òpó Twitter kan, Osia Olùkọ́, pé níbo ni àwọn ajínigbé wà? Báwo ni wọ́n ṣe gba àwọn ọmọ náà sílẹ̀? Àwọn ọmọ Nàìjíríà yẹ kí wọ́n mọ òtítọ́. Kò yẹ kí wọ́n kàn sọ pé wọ́n gba àwọn ọmọ náà sílẹ̀ láì fi hàn pé wọ́n mú àwọn ajínigbé náà lóòótọ́. Olùṣàmúlò mìíràn, Sales O1, kí àwọn olùfaragbá àti ẹbí wọn kú oríire, ṣùgbọ́n ó béèrè pé ẹ kú oríire ẹ̀yin ẹbí àwọn ọmọ tí wọ́n gbà sílẹ̀ àti àwọn olùkọ́ wọn, ṣùgbọ́n àwọn àwòrán àwọn afurasí apànìyàn tí wọ́n sọ pé wọ́n mú kọ. Olùṣàmúlò míì, Cattle Rep,
fi ayọ̀ hàn sí ìdóòlà náà, ṣùgbọ́n ó tún béèrè àwọn ìbéèrè nípa àìsí ààbò. Ó ní ìròyìn yìí dára gan-an, àwọn olùfaragbá wọ̀nyí sì yẹ kí wọ́n rí ìdájọ́ òdodo, ìjọba sì gbọ́dọ̀ ṣe ohun tó tọ́. Níbo ni àwọn ajínigbé wà? Báwo ni wọ́n ṣe gba àwọn olùfaragbá náà sílẹ̀? Kí ni ìjọba ṣe láti dín àìsí ààbò kù? Ìwọ̀nyí ni àwọn ìbéèrè tá a gbọ́dọ̀ máa béèrè. Bákan náà, God Treasure 7 béèrè pé ẹ jọ̀ọ́ kí wọ́n ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀. A fẹ́ mọ òtítọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. Leonie Kuti sọ pé àwọn aláṣẹ gbọ́dọ̀ sọ àlàyé sí i nípa iṣẹ́ ìdóòlà náà. Ó kọ pé ẹ sọ orúkọ àwọn apànìyàn náà àti àwọn tó ṣàtìlẹ́yìn fún wọn. Ẹ sọ ibi tí iṣẹ́ ìdóòlà náà ti wáyé kí àwọn ọmọ Nàìjíríà lè mọ òtítọ́. Olùṣàmúlò ojú òpó Twitter mìíràn Represent 042 béèrè pé kí wọ́n fi fídíò àti àwòrán àwọn tí wọ́n mú hàn. Ó ní a fẹ́ rí fídíò àti àwòrán bí wọ́n ṣe mú wọn lóòótọ́. Fún ọ̀pọ̀ ọdún ni a ti ń gbọ́ pé wọ́n mú àwọn ọ̀daràn tàbí pa àwọn apànìyàn, ṣùgbọ́n tí a kò ní ẹ̀rí. Ní irú èrò kan náà, Loverbird 0 kọ pé a fẹ́ rí ojú àwọn apànìyàn náà, ẹ má ṣe fi wọn pamọ́ sínú àtìmọ́lé DSS bí kò bá jẹ́ pé gbogbo èyí jẹ́ eré fíìmù. Edmond Onoriode rọ àwọn aláṣẹ pé kí wọ́n yára kó àwọn tí wọ́n mú ní ìbáṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà lọ sí ilé ẹjọ́. Ó ní kí wọ́n fi gbogbo àwọn tí wọ́n mú hàn ní gbangba kí wọ́n sì mú wọn fojú winá òfin láìpẹ́. Ní àfikún, àwọn mìíràn gbóríyìn fún àwọn ẹ̀ka ààbò fún iṣẹ́ rere wọn, wọ́n sì rọ̀ wọ́n láti tẹ̀síwájú nínú ìjà lòdì sí àwọn ọ̀daràn. Olùṣàmúlò Imob2 kọ pé nígbẹ̀yìngbẹ̀yìn ìròyìn rere ni èyí, kí àwọn ọmọ ogun wa tẹ̀síwájú láti lépa àwọn ọ̀daràn wọ̀nyí kí wọ́n sì mú wọn wá sí iwájú òfin. Ọlọ́run yóò bùkún orílẹ̀-èdè olómìnira ti Nàìjíríà. Bákan náà, Stickson sọ pé ọpẹ́ ni fún Ọlọ́run, mo ní ìrètí pé ìjọba yóò gbé àwọn ìgbésẹ̀ tó lágbára sí i láti dènà kí irú ìṣẹ̀lẹ̀ yìí má bàa tún ṣẹlẹ̀ mọ́. Ìjọba àpapọ̀ Nàìjíríà ti ṣe àfikún owó oṣù àwọn ọmọ ogun o. 49,000 sí 100,000 ni wọ́n ó máa gbà báyìí. Ẹ gbọ́ sówó náà tó nǹkan. Mínísítà fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ Nàìjíríà ti sọ pé ìjọba àpapọ̀ ti ṣe àfikún lórí owó oṣù àwọn ọmọ ogun orílẹ̀-èdè náà lójúnà láti mú ìlọsíwájú bá iṣẹ́ wọn àti láti fún wọn ní kóríyá. Níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí mínísítà náà ṣe lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí ló ti sọ pé ìjọba ṣe àfikún owó náà láti jẹ́ èso ìgbáyégbádùn àwọn ọmọ ogun náà. 1,100,000 náírà ní ìjọba gbé owó oṣù náà sí báyìí láti 1,950 náírà tí wọ́n ń gbà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jù. Musa sọ pé lára àwọn ìfarajìn ìjọba Nàìjíríà ni láti mú ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn ọmọ ogun lọ́kùnkúndùn ní àfikún ọ̀hún jẹ́. Ó ní tẹ́lẹ̀ nígbà tí àwọn bẹ̀rẹ̀ 1,950 ni ọmọ ogun kan ṣoṣo ń gbà gẹ́gẹ́ bí owó oṣù, tí àwọn sì sa ipá àti akitiyan àwọn sọ owó náà di 1,100,000 náírà báyìí. Pẹ̀lú àfikún yìí, mínísítà náà sọ pé owó tí àwọn ológun ń gbà kò tó nǹkan àti pé ètò ìṣúná wọn kò tó láti gbógun ti ọ̀rọ̀ ààbò nílẹ̀ Nàìjíríà. Nígbà tó ń dáhùn ìbéèrè nípa bóyá ètò ìṣúná owó tí wọ́n pín fún iléeṣẹ́ ológun tó wọn láti lò, mínísítà náà sọ pé kò tó rárá. Musa wá sọ pé òun fẹ́ kí ìjìyà ńlá wà fún àwọn ajínigbé tó sì lóhùn ṣàtìlẹ́yìn fún ìdájọ́ ikú fún ajínigbé tọ́wọ́ bá tẹ̀, léyìí tí yóò mú kí gbogbo àwọn tó ń lọ́wọ́ sí ìwà náà jáwọ́. Gẹ́gẹ́ bí ó ti wí, ó lóhùn lérò pé ó yẹ kó rí bẹ́ẹ̀, ó yẹ kí ìjìyà ńlá wà. Ó ní òfin àwọn kò lágbára tó, ìdí ẹ̀ nìyẹn tí àwọn èèyàn fi ń lo àǹfààní rẹ̀. Bí wọ́n bá mọ̀ lẹ́yìn tí wọ́n ti dáràn pé ìjìyà wà, wọn ó tọwọ́ ọmọ wọn bọ aṣọ. Bákan náà ló fìdí rẹ̀ múlẹ̀ pé ìròyìn tí kìí ṣe òtítọ́ ni pé wọn kò bọ́ àwọn ọmọ ogun dáadáa àti pé gbogbo awuyewuye tó ń káàkiri orí ayélujára ló jẹ́ àgbélẹ̀rọ lásán tí kò sí òtítọ́ kankan níbẹ̀. Látìgbà tí mínísítà Musa ti sọ̀rọ̀ náà nípa owó oṣù àwọn ọmọ ogun ní onírúurú awuyewuye ti gba gbogbo ìlú tó fi mọ́ orí ayélujára. Àwọn àgbààgbà àti àwọn òṣìṣẹ́ nídìí iṣẹ́ ológun náà ti wá bu ẹnu àtẹ́lu iye owó oṣù náà tí wọ́n sì ní kò bójúmu tó rárá. Wọ́n ní èyí ṣàfihàn wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kùnà láti buwọ́lu àfikún owó oṣù
tó ṣèlérí rẹ̀ lóṣù 4 sẹ́yìn. Bí ẹ ò bá gbàgbé, ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní ààrẹ Tinubu ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí ológun nílùú Àbújá. Ajagunfẹ̀yìntì kan Abdul Isaac sọ pé owó tí àwọn ológun ń gbà lásìkò yìí kò lè ṣe ohunkóhun nínú ìgbé ayé ẹ̀dá pẹ̀lú bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣe rí. Ó sọ pé bí wọ́n bá ń gba owó gidi yóò jẹ́ kí àwọn ọmọ ogun tẹra mọ́ iṣẹ́ wọn lára ọ̀tọ̀. Ó ní kò tó rárá. Kí ni ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan náírà fẹ́ ṣe pẹ̀lú bí nǹkan ṣe rí ní Nàìjíríà lásìkò yìí? Kò lè ràn kankan. Kí wọ́n túbọ̀ ṣe dáadáa. Bí wọ́n bá san owó gidi, wọn yóò tún tẹpá mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe dáadáa. Ajagunfẹ̀yìntì Zaki Williams nínú ọ̀rọ̀ rẹ̀ síwájú béèrè bóyá owó tí mínísítà sọ síta náà jẹ́ òtítọ́. Ó ní iyèméjì wà lórí bóyá wọ́n ń san owó tí iye tí mínísítà mẹ́nubà yẹn. Ó ní irọ́ ńlá tó jìnnà sí òtítọ́ ni. Kódà tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀, ó kù díẹ̀ káàtó. Ìjọba tó bá ń san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan náírà kò mọ ohun tó ń ṣe. Bí ẹ bá mọ ohun tí àwọn ọmọ ogun ń dojúkọ, ẹ kò ní fi irú owó bẹ́ẹ̀ lọ̀ wọ́n rárá. Gẹ́gẹ́ bí wọ́n ti wí, wọ́n ní ìjọba ti gbìyànjú ṣùgbọ́n wọ́n sì nílò láti ṣe dáadáa sí i torí owó náà kù díẹ̀ káàtó fún ẹni tó ń fi ẹ̀mí ara rẹ̀ wó ewu fún orílẹ̀-èdè. Alákòóso àgbà fún ẹgbẹ́ kan tí wọ́n pè ní Coalition for Concerned Veterans, Abiodun Herbert Dúrójayé, nígbà tóun náà ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kó di mímọ̀ pé owó tí wọ́n ń san fún àwọn ọmọ ogun tó ń fi ẹ̀mí wọn wéwu fún orílẹ̀-èdè yìí kò tó rárá. Ó ní báwo ni wọ́n ṣe máa sọ pé èyí dára? Báwo ni owó náà yóò ṣètò láti ná fún ẹni tó ń fi ẹ̀mí rẹ̀ wéwu fún orílẹ̀-èdè? Ó ní púpọ̀ èèyàn ló mọ̀ bí ọ̀rọ̀ ètò ayé gbígbé ṣe rí lásìkò yìí. Nítorí náà owó ọ̀hún kò tó fún ọkùnrin tó ń fi gbogbo ayé rẹ̀ wá ìbáṣepọ̀ àlàáfíà ní orílẹ̀-èdè. Ó jìnnà síra wọn. Èló ni wọ́n ń ta àpò ìrẹsì kan lónìí ká tó tún mẹ́nu bà ọ̀rọ̀ owó ilé ẹ̀kọ́ àwọn ọmọ, ààbò àti àwọn ohun mìíràn. Bọ́mọ ẹni bá ṣe èrè káwí. Ẹgbẹ́ òṣèlú APM gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ẹ̀ṣọ́ elétò ààbò fún ìtúsílẹ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ti gbóríyìn fún àwọn ẹ̀ka ààbò àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé fún ipa tí wọ́n kó nínú ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé jí gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìpolongo orílẹ̀-èdè ẹgbẹ́ náà Abubakar Yusuf fọwọ́ sí ní ọjọ́ Ẹtì, APM sọ pé inú àwọn dùn gidigidi pé wọ́n dóòlà àwọn olùfaragbá náà sílẹ̀ láìséwu lẹ́yìn ọ̀pọ̀ ọ̀sẹ̀ tí a ò fi mọ ohun tó máa ṣẹlẹ̀. Wọ́n ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìtùnú ńlá fún àwọn ẹbí wọn, àwùjọ ẹ̀kọ́ àti gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ni wọ́n dóòlà lẹ́yìn tí wọ́n ti lò tó ó lé ní 50 ọjọ́ ní ọwọ́ àwọn ajínigbé. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìròyìn àti ìlànà Báyọ̀ Ọ̀nànúgà jẹ́rìí sí èyí ní ọjọ́ Ẹtì nínú àkọsílẹ̀ tó fi sí ojú òpó Twitter rẹ̀ tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀. Ọ̀nànúgà sọ pé àwọn olùfaragbá náà ti gba òmìnira wọn padà. Ó tún sọ pé wọ́n mú àwọn afurasí ajínigbé 8 nígbà tí wọ́n pa àwọn mìíràn lákòókò iṣẹ́ ìdóòlà náà. Nígbà tí APM fèsì sí ìṣẹ̀lẹ̀ náà, ẹgbẹ́ náà gbóríyìn fún àwọn ọmọ ogun, ọlọ́pàá àti àwọn ẹ̀ka aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ agbègbè fún ìsapá wọn láti rí dájú pé wọ́n dóòlà àwọn tí wọ́n jí gbé náà padà. Nínú àtẹ̀jáde náà, APM sọ pé Allied People's Movement ń fi ayọ̀ àti ìdùnnú ńlá hàn lórí bí wọ́n ṣe gba àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó mú ayọ̀ bá ọkàn àwọn èèyàn yìí ti fòpin sí ìbànújẹ́, ìbẹ̀rù àti àìní ìdánilójú àwọn ẹbí wọn, ẹ̀ka ẹ̀kọ́, ìjọba, àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn ọmọ Nàìjíríà. APM ń yin àwọn ẹ̀ka ààbò wa tó fi mọ́ àwọn ọmọ ogun, ọlọ́pàá àti àwọn ẹ̀ka àmì ọ̀tẹlẹ̀múyẹ́ agbègbè fún bí wọ́n ṣe fi ọgbọ́n, ìfaradà àti ìfọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ tí wọ́n sì rí dájú pé wọ́n mú àwọn aráàlú aláìṣẹ̀ náà padà láàyè. Ẹgbẹ́ náà tún gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé fún bí ó ṣe darí pẹ̀lú ìmọ̀lára ojúṣe, bí ó ṣe yára fèsì sí ìṣẹ̀lẹ̀ náà àti bí ó ṣe farada iṣẹ́ láti rí i pé wọ́n gba àwọn olùfaragbá náà sílẹ̀ pẹ̀lú bí ó ṣe ṣiṣẹ́ láti mú ààbò ìpínlẹ̀ náà lágbára. APM sọ pé àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ gómìnà Mákindé pẹ̀lú àwọn ẹ̀ka ààbò
mú ipa pàtàkì nínú àṣeyọrí iṣẹ́ ìdóòlà náà. Ẹgbẹ́ náà tún fi kún pé bí a ṣe ń yọ̀ lórí bí wọ́n ṣe padà láìsí ewu yìí, APM ké sí gbogbo àwọn aláṣẹ láti mú ọ̀rọ̀ ètò ààbò àwọn ilé ẹ̀kọ́ wa pẹ̀lú gbogbo àwọn àdúgbò àti ìlú wa lọ́kùnkúndùn. Kò yẹ kí àwọn ọmọ Nàìjíríà tàbí olùkọ́ kankan máa lọ ilé ẹ̀kọ́ pẹ̀lú ìbẹ̀rù. A rọ àwọn ìjọba ní gbogbo ìpele láti fi àṣeyọrí yìí ṣe ìpìlẹ̀ fún àmúlò àwọn ètò ààbò tó lágbára ní àwọn ilé ẹ̀kọ́, pàápàá jùlọ ní àwọn agbègbè tí ó rọrùn fún ìkọlù. APM sọ pé ẹgbẹ́ náà dúró ti àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sílẹ̀ àti àwọn ẹbí wọn bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ ìrìn àjò ìmúláradá àti àtúnṣe ìgbésí ayé wọn. Ẹgbẹ́ òṣèlú PDP àti Sowore ti kan sára sí gbogbo àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tó ṣiṣẹ́ láìsàárẹ̀ lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú African Action Congress AAC Ọmọyẹlé Sowore ti fi ayọ̀ wọn hàn lórí bí wọ́n ṣe dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n gbóríyìn fún gbogbo àwọn tó kópa nínú ìsapá tó yọrí sí òmìnira àwọn akẹ́kọ̀ọ́ náà lẹ́yìn ọ̀pọ̀ ọ̀sẹ̀ tí wọ́n fi wà ní ọwọ́ àwọn ajínigbé. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè yìí Comrade Ini Ememobon fọwọ́ sí ní ọjọ́ Ẹtì, ẹgbẹ́ náà sọ pé ìpadà àwọn olùfaragbá náà sílé jẹ́ ìròyìn ayọ̀ tó mú ìtùnú bá ọkàn gbogbo ènìyàn. PDP sọ pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ń kí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní oṣù díẹ̀ sẹ́yìn fún ìyípadà wọn láìséwu. Ẹgbẹ́ alátakò náà sọ pé bó tilẹ̀ jẹ́ pé a kò tíì mọ àlàyé kíkún nípa bí wọ́n ṣe ṣe iṣẹ́ ìdóòlà náà, ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn àti àwọn iléeṣẹ́ tó kópa nínú iṣẹ́ náà ló yẹ láti gbóríyìn fún. Ó fi kún pé bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo àlàyé nípa iṣẹ́ ìdóòlà náà kò tíì hàn gbangba, à ń yin ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ẹ̀ka ààbò àti gbogbo àwọn ènìyàn àti ẹgbẹ́ tó ṣiṣẹ́ láti rí i pé àwọn olùfaragbá náà padà sí ilé pẹ̀lú àlàáfíà. PDP tún sọ pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà jẹ́ ìrántí ìbànújẹ́ nípa ìṣòro àìsí ààbò tó ń dojúkọ orílẹ̀-èdè. Ó tẹnumọ́ pé ilé ẹ̀kọ́ gbọ́dọ̀ jẹ́ ibi tó láàbò fún ẹ̀kọ́. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe sọ, kò yẹ kí ọmọ ilé ẹ̀kọ́ tàbí olùkọ́ kankan ní láti farada irú ìrora bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́. PDP tún rọ ìjọba àpapọ̀ pé kí ó gbé ìgbésẹ̀ tó lágbára sí i láti dènà àìsí ààbò àti láti rí i dájú pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò tún ṣẹlẹ̀ mọ́. Ẹgbẹ́ náà sọ pé dídáàbòbò ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú ní ojúṣe pàtàkì tí òfin orílẹ̀-èdè fi lé gbogbo ìjọba lọ́wọ́. Ó sọ pé à ń pe ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ tó lágbára láti dènà kí irú ìṣẹ̀lẹ̀ burúkú bẹ́ẹ̀ má bàa tún ṣẹlẹ̀. Dídáàbòbò ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú ní ojúṣe àkọ́kọ́ gbogbo ìjọba, òun sì ni ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè ń retí. Ní apá tirẹ̀, Ọmọyẹlé Sowore dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó kópa nínú bí wọ́n ṣe gba àwọn olùfaragbá náà sílẹ̀. Ó kọ lójú òpó Twitter rẹ̀ pé gbogbo àwọn olùkọ́ àti àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé ní Oríire, Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gba òmìnira wọn padà. Mo fi ọkàn mi dúpẹ́ gidigidi, mo sì kí gbogbo àwọn tó ṣiṣẹ́ láìsàárẹ̀ láti rí i pé wọ́n gbà wọ́n sílẹ̀. Ẹ káàbọ̀ sílé. Ní ìṣáájú, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣàpèjúwe ìdóòlà àwọn olùfaragbá náà gẹ́gẹ́ bí ìtùnú ńlá lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 67 ní ọwọ́ àwọn ajínigbé. Bákan náà, ààrẹ orílẹ̀-èdè jẹ́rìí pé wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà padà láàyè nínú iṣẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ka ààbò. Olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ìròyìn àti ìlànà Báyọ̀ Ọ̀nànúgà sọ pé wọ́n mú àwọn afurasí ajínigbé 8 tí wọ́n sì wà ní àtìmọ́lé àjọ Department of State Services DSS nígbà tí wọ́n pa àwọn mìíràn lákòókò iṣẹ́ náà. Olúwo ti dá ayọ̀ rẹ̀ pọ̀ mọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ lákàtà àwọn ajínigbé. Ó wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ tako ìṣòro ààbò láàrin àwọn olóṣèlú. Olúwo tilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Akànbí ti ké sí àwọn olóṣèlú láti inú gbogbo ẹgbẹ́ òṣèlú kí wọ́n dẹ́kun fífi ọ̀rọ̀ àìsí ààbò sí ọ̀rọ̀ òṣèlú, kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti borí ìṣòro náà. Ọba náà sọ èyí nígbà tó ń gbóríyìn fún àwọn ẹ̀ka ààbò fún bí wọ́n ṣe gba àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Ó tún ṣàpèjúwe ìdóòlà náà gẹ́gẹ́ bí àmì pé Nàìjíríà lè borí ìṣòro àìsí ààbò bí àwọn olórí òṣèlú bá ṣiṣẹ́ pọ̀. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn rẹ̀ Ali Ibrahim fọwọ́ sí ní ọjọ́ Ẹtì, Ọba Àkànbí sọ pé mo ń yin ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn olórí ẹ̀ka ààbò
fún bí wọ́n ṣe ṣiṣẹ́ láti gba àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní agbègbè Oríire sílẹ̀. Ìsapá wọn fi ìrètí hàn pé Nàìjíríà lè borí ìṣòro àìsí ààbò. Ó wá rọ àwọn olóṣèlú pé kí wọ́n fi ààbò àwọn ọmọ orílẹ̀-èdè sí iwájú ju èrè tàbí ìfẹ́ ẹgbẹ́ òṣèlú wọn lọ. Ó ní ààbò orílẹ̀-èdè àti ìṣọ̀kan orílẹ̀-èdè gbọ́dọ̀ ṣe pàtàkì ju ìfẹ́ ẹgbẹ́ òṣèlú lọ. Ẹ̀mí àwọn tí wọ́n pàdánù nítorí àìsí ààbò kò yẹ kí wọ́n fi ṣe èrè òṣèlú. Ó máa ń dùn mí nígbà tí mo bá rí i pé àwọn olóṣèlú ń lo ọ̀rọ̀ àìsí ààbò fún ète òṣèlú. Èyí fi hàn pé wọn kò tí ì dàgbà tó nínú òṣèlú, wọn kò sì ní ìmọ̀lára. Ọ̀pọ̀ nínú àwọn tó ń ṣe èyí dàbí àwọn ajínigbé olóṣèlú. Ọba náà tún sọ pé àwọn tí àìsí ààbò ń kàn kì í ṣe ọmọ ẹgbẹ́ tàbí olóṣèlú kankan. Ìjínigbé àti ìṣẹ̀lẹ̀ àwọn jàǹdùkú kò mọ ẹ̀yà tàbí ẹgbẹ́ òṣèlú. Mi ò rí ìdí kankan tí ó fi yẹ kí a máa fi àìsí ààbò ṣe òṣèlú. Ó wáá pe gbogbo àwọn olóṣèlú láti gbogbo ẹgbẹ́ òṣèlú bíi APC, PDP, ADC, NDC, AA, AAC, Labour Party, Accord Party àti àwọn ẹgbẹ́ mìíràn pé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba tó wà lórí ipò, pàápàá jùlọ nínú ìjà lòdì sí àìsí ààbò. Ó sọ pé kò sí orílẹ̀-èdè kankan tó borí àìsí ààbò láìsí ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn aláṣẹ rẹ̀ títí kan àwọn olóṣèlú alátakò. Mo ń retí ọjọ́ tí Àtíkù Abubakar, Peter Obi àti Rabiu Kwankwaso yóò lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fi ìbànújẹ́ hàn lórí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí tí wọn ó sì jọ jókòó láti wá ojútùú sí àìsí ààbò. Ọba náà tún sọ pé ìjínigbé àti iṣẹ́ àwọn jàǹdùkú kò ní ráyè gbilẹ̀ ní gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà pẹ̀lú ìsapá àwọn olùgbé agbègbè náà. Ó ní nínú ìtàn Yorùbá kò sí ogun kankan títí kan àwọn báńdíìtì tó ti ṣàṣeyọrí ní ilẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n gbìyànjú rẹ̀, wọ́n dá wọn dúró ní Òṣogbo. Ìjínigbé àti iṣẹ́ àwọn jàǹdùkú kò ní ráyè ní ilẹ̀ Yorùbá. Àwọn tó ṣe ìṣẹ̀lẹ̀ Oríire yìí yẹ kí wọ́n yí padà, kí wọ́n ronú pìwàdà tàbí kí wọ́n kúrò ní ilẹ̀ Yorùbá. Ó sọ pé àwọn ọmọ Yorùbá yóò máa tẹ̀síwájú nínú pípèsè ìròyìn tó péye fún àwọn ẹ̀ka ààbò láti ràn wọ́n lọ́wọ́ láti dojúkọ àwọn ọ̀daràn. Ó fi kún pé irú ìfọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ ló ràn wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe gba àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ Oríire sílẹ̀. Ọba náà tún kìlọ̀ pé kò yẹ kí a máa so ẹ̀yà kan mọ́ ìwà ọ̀daràn. Ó ní ọ̀daràn kò ní ẹ̀yà. Kò yẹ kí a máa sọ pé ẹ̀yà kan ṣoṣo ni àwọn ajínigbé. Àwọn Yorùbá rere wà, àwọn Fúlàní rere wà, àwọn Ìgbò rere sì wà. Bákan náà ni àwọn ènìyàn búburú wà lára gbogbo àwọn ẹ̀yà wọ̀nyí. Àwọn ajínigbé sì ń ba orúkọ ẹbí àti ẹ̀yà wọn jẹ́. Ó tún sọ pé kò yẹ kí ọmọ orílẹ̀-èdè tó nífẹ̀ẹ́ sí ilẹ̀ rẹ̀ máa yọ̀ nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè ẹlẹgbẹ́ rẹ̀ bá ń kú. A gbọ́dọ̀ fi iyì àti ẹ̀mí ènìyàn sí iwájú ju èrè òṣèlú lọ nítorí àwọn tí àìsí ààbò ń kàn wá láti gbogbo ẹgbẹ́ òṣèlú. Ọba náà kìlọ̀ fún àwọn tó ń hu ìwà ọ̀daràn pé kí wọ́n yẹra fún ilẹ̀ Yorùbá. Ó ní àwọn tó ń ṣiṣẹ́ láabi yìí ti jayé tó. Bí wọn kò bá yẹra fún ilẹ̀ wa, wọ́n lè dojúkọ ìdáhùn tó le. Bí wọ́n bá sì tún gbìyànjú láti kọlù wá, a ó dá wọn lóhùn pẹ̀lú ọwọ́ agbára. Ó sì fi kún pé àwọn Yorùbá kì í ṣe èrò lásán. Ìṣọ̀kan àti àtìlẹ́yìn tá à ń rí láàrin àwọn Yorùbá fi hàn pé a dúró ṣinṣin láti dojúkọ gbogbo ìwà ọ̀daràn. Ọba Olúwo wá rọ àwọn ajínigbé láti jáwọ́ kúrò nínú iṣẹ́ búburú yìí láti dáàbò bo orúkọ rere ẹ̀yà wọn. Ó sì bẹ̀ wọ́n pé kí wọ́n máa rí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ wọn. Lẹ́yìn wákàtí díẹ̀ tí mo kéde èròǹgbà mi láti díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé níjọba ìbílẹ̀ Oríire. Gómìnà Mákindé ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé sọ ní ọjọ́ Ẹtì Friday. Ó ní ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wáyé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ṣẹlẹ̀ ní wákàtí díẹ̀ lẹ́yìn tí òun kéde èròǹgbà òun láti díje dupò ààrẹ Nàìjíríà lọ́dún 2027. Mákindé sọ èyí nígbà tó ń bá gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed àti àwọn olórí ẹgbẹ́ Allied People's Movement APM pàdé ní Bauchi. Ṣé a ò rí irú èyí rí? Ẹ̀lù la fi ń dábàá ọlọ́rọ̀. Ó lóun rántí pé gbogbo ọdún méje sẹ́yìn tí òun ti wà lórí ipò gómìnà, irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ìkọlù ọjọ́ 15 oṣù karùn-ún tó ṣẹlẹ̀. Ó ní ọdún méje sẹ́yìn a ò rí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ mo kéde pé màá díje fún ipò ààrẹ Nàìjíríà ní aago 4 ìrọ̀lẹ́. Nígbà tó sì di aago 9 àárọ̀ ọjọ́ kejì, wọ́n ti jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà gbé. Ní wákàtí díẹ̀ lẹ́yìn tí Mákindé sọ̀rọ̀ náà ní Bauchi, ààrẹ orílẹ̀-èdè kéde pé wọ́n ti gba gbogbo àwọn olùfaragbá
náà sílẹ̀ lẹ́yìn tí wọ́n lo ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta ní ọwọ́ àwọn ajínigbé. Ààrẹ sọ pé wọ́n gba àwọn olùfaragbá náà sílẹ̀ nínú iṣẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ogun, àjọ Department of State Services DSS àti ọlọ́pàá Nàìjíríà. Gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ, wọ́n mú àwọn afurasí ajínigbé 8 tí wọ́n sì wà ní àhámọ́ àjọ DSS báyìí nígbà tí wọ́n pa àwọn mìíràn lákòókò iṣẹ́ náà. Ààrẹ tún ṣàlàyé pé kò sí ìfọ̀rọ̀wérọ̀ tàbí àdéhùn kankan pẹ̀lú àwọn ajínigbé láti gba àwọn olùfaragbá náà sílẹ̀, bó tilẹ̀ jẹ́ pé àwọn ajínigbé gbèrè pé kí wọ́n tú ọ̀kan lára àwọn olórí wọn tó wà ní àhámọ́ sílẹ̀, ṣùgbọ́n wọ́n sọ pé ẹni náà ṣì ń dojúkọ ìgbẹ́jọ́ ní ilé ẹjọ́. Lẹ́yìn ìdóòlà náà, Mákindé fi ìdùnnú ọkàn rẹ̀ hàn, ó sì dúpẹ́ lọ́wọ́ ààrẹ, àwọn ọmọ ogun, ọlọ́pàá, àjọ DSS àti gbogbo àwọn ẹ̀ka ààbò míì fún ipa tí wọ́n kó nínú bí wọ́n ṣe gba àwọn olùfaragbá náà sílẹ̀. Gómìnà náà ṣàpèjúwe ìdóòlà náà gẹ́gẹ́ bí ìtùnú ńlá fún àwọn ẹbí àwọn olùfaragbá àti gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní iṣẹ́ náà ti fòpin sí ọ̀pọ̀ ọ̀sẹ̀ pẹ̀lú ìbànújẹ́ àti ìbẹ̀rù lẹ́yìn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ láti àwọn ilé ẹ̀kọ́ 3 ní ìjọba ìbílẹ̀ Oríire. Ààrẹ Bọ́lá Tinubu náà tún gbóríyìn fún àwọn ẹ̀ka ààbò fún bí wọ́n ṣe gba àwọn olùfaragbá náà sílẹ̀ láìsí ìpalára kankan. Ó sì pàṣẹ pé kí àwọn ẹ̀ka ìrànlọ́wọ́ pàjáwìrì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti pèsè ìtọ́jú ìlera àti gbogbo ìrànlọ́wọ́ tó yẹ fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n dóòlà náà. Mákindé kéde pé òun fẹ́ díje fún ipò ààrẹ Nàìjíríà ní ọdún 2027 ní ọjọ́ 14 oṣù karùn-ún ní àpéjọ àpapọ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti Allied People Movement APM ní Ìbàdàn, níbi tó ti sọ pé ìfẹ́ òun ni láti tún Nàìjíríà ṣe. Lẹ́yìn náà, ó di olùdíje ààrẹ fún ẹgbẹ́ òṣèlú Allied People's Movement lẹ́yìn tí wọ́n yàn án gẹ́gẹ́ bí olùdíje tí gbogbo ẹgbẹ́ fohùn ṣọ̀kan sí nínú ìdìbò abẹ́lé ẹgbẹ́ náà. Peter Obi lòun náà gbà fún Tinubu. Ó lóun pẹ̀lú ọ̀rọ̀ pásítọ̀ Adébóyè pé ààrẹ Tinubu ti sa gbogbo ipá rẹ̀ lórí ètò ààbò Nàìjíríà. Olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú National Democratic Congress NDC lóun náà ti faramọ́ ọ̀rọ̀ tí pásítọ̀ Adébóyè sọ pé ààrẹ ti ṣe gbogbo ohun tó lè ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò Nàìjíríà, ṣùgbọ́n ó fi kún pé ó tó àkókò kí ààrẹ lọ sinmi báyìí. Obi sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú Chud Chidunwo tí wọ́n gbé síta lójú òpó ayélujára ìkànnì YouTube ní ọjọ́bọ̀ Thursday, nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ìdí tí àwọn ọmọ Nàìjíríà fi yẹ kí wọ́n dìbò fún gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olùdíje alátakò. Nígbà tí wọ́n béèrè ohun tó mú kó yẹ fún ipò ààrẹ, Obi ní àwọn ará Nàìjíríà gbọ́dọ̀ wo ìtàn iṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n sì fi wé ohun tí ó ń pèsè gẹ́gẹ́ bí ojútùú sí àwọn ìṣòro orílẹ̀-èdè. Ó ní ẹ wo iṣẹ́ tí mo ti ṣe tẹ́lẹ̀ kí ẹ sì wo ohun tí mò ń sọ báyìí. Ní ìdáhùn sí ọ̀rọ̀ tí pásítọ̀ Adébóyè sọ pé Tinubu ti ṣe gbogbo ohun tó lè ṣe lórí ààbò, Obi sọ pé òun bọ̀wọ̀ fún òjíṣẹ́ Ọlọ́run Adébóyè gẹ́gẹ́ bí bàbá tí ó jẹ́ olóòótọ́ tóun sì gbà pẹ̀lú rẹ̀ pé ọ̀rọ̀ rẹ̀ tọ́. Ó ní ẹnìkan béèrè lọ́wọ́ òun pé pásítọ̀ Adébóyè sọ pé Tinubu ti ṣe gbogbo ohun tó lè ṣe, tóun sì dáhùn sọ pé pásítọ̀ Adébóyè jẹ́ bàbá ẹ̀sìn tí òun bọ̀wọ̀ fún gan-an, òun sì gbà pé ohun tó sọ jẹ́ òótọ́ pé ààrẹ Tinubu ń ṣe gbogbo ohun tó lè ṣe lórí ètò ààbò Nàìjíríà, ṣùgbọ́n ìbéèrè pàtàkì ni pé ṣé gbogbo ohun tó lè ṣe yẹn ti tó pẹ̀lú ipò tí orílẹ̀-èdè wà lónìí? Ohun tó ṣe pàtàkì ni agbára àti ìmúrasílẹ̀ olórí. Obi tún sọ pé olórí rere gbọ́dọ̀ ní ìmọ̀, agbára, ìfẹ́ sí àwọn ènìyàn, ìfaradà àti ìwà rere. Gẹ́gẹ́ bí ó ti sọ, àwọn ìṣòro ààbò tó ń dojú kọ Nàìjíríà fi hàn pé orílẹ̀-èdè nílò irú olórí tuntun. Ó ní nígbà tí mo bá ń sọ̀rọ̀ nípa adarí, mo máa mẹ́nu bà ìmọ̀, agbára, ìfẹ́ sí àwọn ènìyàn, ìfaradà àti ìwà rere. Ààrẹ Tinubu ní tirẹ̀, ó yẹ kí ó lọ sinmi. Ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí, pásítọ̀ Adébóyè ti dáhùn sí àwọn tó ń ṣòfin tòótọ́ Tinubu lórí ìṣòro ààbò nípa pé ààrẹ ti ṣe ojúṣe rẹ̀ nípa fífi àṣẹ tó yẹ fún àwọn olórí ọmọ ogun. Níbi ayẹyẹ US Nigeria Faith Heroes Award Gala ní Washington DC ní ọjọ́ 23 oṣù karùn-ún ni Adébóyè ti sọ pé kò tọ́ láti fi ẹ̀sùn kan ààrẹ pé kò ṣe nǹkan torí iṣẹ́ alákòóso gíga
ga jùlọ ní láti fún àwọn ọmọ ogun ní àṣẹ kì í ṣe láti wọ aṣọ ogun kí ó lọ jagun fúnra rẹ̀. Ó tún fi hàn pé ó ní ìbànújẹ́ pé àìlera ààbò ti ń burú sí i tí ìjínigbé àti ìṣẹ̀lẹ̀ apanirun ti tàn láti àríwá dé gúúsù Nàìjíríà. Ó sọ pé òun gba Tinubu níyànjú láti fún àwọn olórí ọmọ ogun ní àkókò 90 ọjọ́ láti mú àlàáfíà padà sí orílẹ̀-èdè tàbí kí wọ́n fi ipò wọn sílẹ̀. Ó tún rọ ìjọba láti lépa àwọn tó ń ṣàtìlẹ́yìn fún apanirun nípa pé ìjọba mọ àwọn tó wà lẹ́yìn wọn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú Ayé Tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di, yóò sì dára fún yín.